Ẹ kú dédé àsìkò yìí o níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Sinimá aládùn kan ni mo tún mú wá fún yín lénìí tí àkọlé rẹ̀ ń jẹ́ Ojú Ajá. Nínú sinimá yìí, àwọn òṣèré tó kópa níbẹ̀ ni Ọdúnladé Adékọ́lá, Fẹ́rànmi Ọyálọ́wọ̀, Àwò Alébíoṣù, Arínájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò, sinimá yìí ò tíì jáde o, ṣùgbọ́n yóò jáde lénìí. Ìgbàkígbà tó bá sì jáde, a ó jọ jókòó, a ó jọ wò ó ni. Kó tó wá di pé sinimá yìí ó jáde, ẹ jẹ́ kí n ṣàlàyé díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú sinimá yìí. Ẹ wò, Ọdúnladé rèé tó dàbí ẹbọra yìí. Fẹ́rànmi Ọyálọ́wọ̀ òun lẹ̀ ń wò tó jókòó tí ẹbọra ń fún lóúnjẹ. Kí ló lè fà á tí ẹbọra ó fi máa fún yàn lóúnjẹ? Èèmọ̀. Ǹjẹ́ ó lè jẹ́ pé ó ṣògùn owó bí? Àbí kó jẹ́ pé ìyà ẹ̀ṣẹ̀ kan òun ni eléyìí tó ń jẹ yìí? Ìyàlẹ́nu wá ló jẹ́ nígbà tí ọmọ ọ̀dọ̀ rẹ̀ jáde wá síta tí ó sì bá ọ̀gá rẹ̀ tí ó ń jẹun, ṣùgbọ́n kò rí àlìjànú tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá rẹ̀ tó ń fún ọ̀gá rẹ̀ lóúnjẹ. Níṣe ló rí ọ̀gá rẹ̀ tí ó ń fi ọwọ́ ara rẹ̀ jẹun. Ìyàlẹ́nu ló wá jẹ́ fún un nígbà tó rí gbogbo ojú ọ̀gá rẹ̀ tó kún fún ọbẹ̀ àti oúnjẹ tí ó ń jẹ. Ó sáré wọlé, ó lọ pe ìyàwó ọ̀gá rẹ̀ jáde. Ìgbà tí ìyàwó jáde síta, òun náà bá ó jẹ́ ìyàlẹ́nu. Fẹ́rànmi Ọyálọ́wọ̀ gan-an fúnra rẹ̀ ò mọ̀ pé gbogbo ojú ni òun ti jẹun sí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú sinimá yìí lágbára gan-an o. Kódà ó kọjá àfẹnusọ, àfi kẹ́yìn náà rí kẹ́ ẹ wò. Fún àǹfààní ẹ̀yin tí ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ channel yìí, ẹ like kí ẹ subscribe nítorí àǹfààní láti jẹ ẹ̀bùn lóríṣiríṣi ó ń bọ̀ fún gbogbo àwọn tó ń subscribe. Èmi ni tiyín tòótọ́, ó dìgbà kan náà.